èdè yìí kò gbọ́dọ̀ parun. Àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dé orí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ní báyìí o ó tún bọ́kọ̀dé látọ̀dọ̀ àwọn rẹ̀rìmàdì irú ọkọ̀ wọlé yà fún wọn yìí àjàgbé leléyìí ọkọ̀ àjàgbé wọ́n ní Rolls Royce náà yà fún yín ọlọ́run ló pè bẹ́ẹ̀ Orúkọ mi ò béèrè orúkọ yín mo sì ń ṣàlàyé fún yín kí ló dé ẹ̀yin sùúrù ló dáa tẹ bá ṣètò yìí tẹ di ẹgbẹ̀rún lọ́dọ̀ ọgọ́rùn-ún tẹ bóyá ẹ ṣì ìbéèrè mẹ́ta tẹ ẹ sọ Gẹ̀ẹ́sì ṣúlẹ̀ ètò tó bá di ẹ̀yìn ètò á fún yín ní ìlọ́po owó lọ́nà méjì. ó dà. ìyẹn dáa ẹ sọ̀rọ̀ sókè mi ò gbọ́ yín dáadáa. ó dà. ìyẹn dáa tẹ bá ṣe àmúlùmálà èdè kẹwàá ní ẹgbẹ̀rún mẹ́wàá àníkẹ́ máa mú lọ. ìyẹn ò dáa kò tó repo sọ́kọ̀. ó tó bẹ́ẹ̀ni mo fẹ́ràn yín tẹ bá ní rárá o pé ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tó wà nílẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń dáhùn wọn owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè olófòfò rẹ̀ ọ̀rẹ́ yín ni ó máa ràn yín lọ́wọ́ ó tún máa bá yín pa owó yín rẹ́. ẹ̀yin ò ń ṣèrànlọ́wọ́ ẹ tó wá ń powó yóò kò ràn yàn lọ́wọ́. ó máa ràn yín lọ́wọ́ nígbà míì. olófòfò mi rí. omi kí ló kọ́ yín. orúkọ mi ni Lukman Olakunle ọmọ Gbàdámọ́sí. Láti ibo lẹ ti wá. Láti ìlú Kòròdú Ọ̀gá. Bẹ́ẹ̀ni. Ọmọ Kòròdú ni. Bẹ́ẹ̀ni. Ọ̀dà iṣẹ́ ọ̀lẹ́ ń ṣe. Mo ṣiṣẹ́ aṣọ àwòrán pọ̀. Mo dẹ̀ tún ní. Èwo ló ń ṣàwòrán pọ̀? Aṣọ àwòrán eré. Ẹ̀ ń géré. Bẹ́ẹ̀ni. Èwo ni kẹ́ ẹ máa so pọ̀? Èwo ní síso pọ̀ ẹ ti rò dáadáa rò dáadáa o. Ẹ ń ṣiṣẹ́ aṣọ àwòrán pọ̀ ẹ̀yin máa ń so pọ̀ ní abẹ́ máa ń gé. Tá bá gé a yọ àwọn èyí tí ó jẹ́ àṣìṣe kúrò ńbẹ̀ àwa kó yòókù pọ̀ mọ́ra wọn. Ẹ kó pọ̀ ṣùgbọ́n ẹ máa ń gé. A máa gé èyí tí ó jẹ́ àṣìṣe kúrò ńbẹ̀. Ọdún kélòó rèé tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yìí? A ti tó ọdún 13. Ọdún 13? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ jogún bá ní ẹ̀bẹ̀ bá àbí ẹ lọ́kọ? Mo kọ́ lọ́dọ̀ ọ̀gá mi nítorí pé jẹ́ Lukman Adébáyọ̀ ọmọ Gábìlì. Ọwọ́ wọn lẹ ti kọ́ṣẹ́ ẹ dẹ̀ ń gé dáadáa. Bẹ́ẹ̀ni. Ẹ gbàdúrà kan má gé owó yín lẹ́nu o. A gbìyànjú. Ẹ gbìyànjú ti yín. Ó dáa. Abala tẹ́ ń wò yìí àwọn tí wọ́n fi owó ránṣẹ́ sí àwọn tó bá fẹ́ fowó ránṣẹ́ sílé láti ilẹ̀ òkèèrè tí wọ́n nílò láti fi owó ránṣẹ́ sílé àwọn ilé iṣẹ́ kan tí wọ́n jẹ́ tap send àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ fún abala yìí pé tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ sílé o ẹ lò wọ́n láti ṣé wọ́n máa ń fowó ránṣẹ́ sí yín láti òkèèrè? Bẹ́ẹ̀ni. Wọ́n máa ń fowó ránṣẹ́ sí yín? Bẹ́ẹ̀ni. Kí lẹ wá ṣe ń bí? Mo wá kẹ́kọ̀ọ́ ni. Ẹ wá kẹ́kọ̀ọ́ ẹ nílò owó o. Ó ti mo nílò owó. Mo dẹ̀ tún wá kẹ́kọ̀ọ́ náà. Ǹdà ẹ ti sọ pé wọ́n máa ń ràn yàn lọ́wọ́ láti fowó ránṣẹ́ sílé tap send ní orúkọ wọn fún $20 àkọ́kọ́ tí wọ́n bá fẹ́ fi ránṣẹ́ sí yín wọ́n á dá $20 padà fún ẹni náà. Ṣé rí i pé ìyẹn náà dùn? Wọ́n á ní tẹ́ bá fẹ́ gbà ẹ lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín lẹ máa gbà á sí ẹ wá lo Masoyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán ẹ wà ní UK, US, Australia, Canada gbogbo ibi ni wọ́n ti ń tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ sílé. Ó dáa fún wọn ní ìbéèrè. Ẹ sọ. Mo máa nílò ìrànlọ́wọ́ yín
fún nǹkan tí mo lè fi. ẹ̀yin tó ń fowó ránṣẹ́ sí sílé láti òkè òkun àbí ìsàlẹ̀ òkun àbí ìdíròkọ ẹ bá mi fún wọn ní gègé kán lè kọ kí ni 1000 ẹgbẹ̀rún kan. ẹgbẹ̀rún kan 1097 kọ́ nìyẹn bẹ́ẹ̀ni. kí ni 97 ẹ máa ṣàlàyé díẹ̀. ẹ gbà lọ kí ṣàlàyé fún yín kí ni 10 mẹ́wàá. 10 ni ẹ̀wá mẹ́wàá yàtọ̀ sí ẹ̀wá ó dáa. ẹ̀wá ni òǹkà mẹ́wàá ni àkójọpọ̀ òǹkà ó dáa. bí àpẹẹrẹ ọ̀kan èjì ẹ̀ta àbí ẹ̀ta tá bá kó méjèèjì pọ̀ ó di mẹ́ta tẹ́ bá fi sí ní àkójọpọ̀ òǹkà tí ẹ lè sọ pé mo ní ọ̀rẹ́ ẹ̀ta ṣùgbọ́n ẹ máa sọ pé mo ní ọ̀rẹ́ mẹ́ta àṣìsọ àṣìpè ní láti máa sọ pé ọ̀kan méjì mẹ́ta mẹ́rin márùn-ún ẹ má bá wọn ṣe. Ó yá 20 ni 20 kí ni 30 20 ni 20. bá mi yọ 20 yẹn. àti ìrà lambo àṣírí ṣàǹbò ọkọ̀ ló lọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ló lọ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta sí wà ń bẹ̀ kí là ní dúpẹ́ fún. 20 ni 20 jàre àbí. bẹ́ẹ̀ni. ọgbọ̀n ni. ọgbọ̀n lọ́gbọ̀n 30 lọ́gbọ̀n 40 wá jẹ́ ogójì 20 lọ́nà méjì la fi. olóòtú ẹ̀ nítorí. ẹ ó dáa. Forty jẹ́ ogójì ṣé ti rí 50 jẹ́ àádọ́ta àbí ẹ̀wá dín ní ọgọ́ta ẹ̀wá dín ní ọgọ́ta ó wá jẹ́ àádọ́ta 60 ní ọgọ́ta 20 lọ́nà mẹ́ta 70 ní àádọ́rin èyí tí 20 bá pín ni ẹ máa sọ ní ọgọ́ èyí tí 20 ò bá pín lẹ máa sọ ní àádọ́ ṣóyè yín torí 40 ní ogójì 20 lọ́nà méjì 50 ní àádọ́ta nítorí 20 ò pín ó máa ṣẹ́kù 60 ní ọgọ́ta 20 lọ́nà mẹ́ta 70 ní àádọ́rin ìyẹn túmọ̀ sí 20 lọ́nà mẹ́rin ó dín ẹ̀wá 80 ní ọgọ́rin 90 ní kí ni 90 ṣé ọgọ́ ni àbí àádọ́ kí ni àádọ́rùn-ún torí 100 ní kí ni ọgọ́rùn-ún kí wá ní 1097 àbí bẹ́ẹ̀ni kí wá ní 97 mẹ́tàdínlọ́gọ́rùn-ún ó lé ní ẹgbẹ̀rún kan. ìbéèrè 17 lé lẹ́gbẹ̀rún kan ẹ máa mọ iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn dáadáa torí ilé iṣẹ́ ó tètè yé yín àbí lóyá. ìjálá lórin àwọn ọlọ́dẹ. bẹ́ẹ̀ni. ìyèrè lórin àwọn babaláwo. dòdòdò ìyẹ̀rẹ̀. ìyẹ̀rẹ̀ lórin àwọn babaláwo. àwọn wo ló ní ẹ̀sà pípé. ẹ̀sà pípé. àwọn wo ló ní ẹ̀sà pípé. ẹ̀wọ̀n ló máa ń pẹ̀sà ṣe mọ́ ẹ má sọ pé kí n sun yín síwájú mi ò èmi kí ló dé ẹ̀mí ò sun yín ẹ jẹ́jẹ́ bí ìbéèrè àkọ́kọ́ ẹ̀ máa ti máa sun yín màá máa sun yín. ẹ kàn sún mi díẹ̀. kí ni mo fẹ́ sun yín. díẹ̀. kí ni báwo mo ṣe fẹ́ sun yín. bẹ́ẹ̀ ṣe rò bí a ṣe lè sún mi díẹ̀. àwọn wo ló ní ẹ̀sà pípé àwọn wo ló máa ń pẹ̀sà. ẹ̀sà. ẹ mọ̀. olóògùn fẹ́ ní sùúrù. ẹ ní sùúrù. wọ́n fẹ́ sún mi síwájú. mi ò sún yín lọ bí kankan mi ò fẹ́ sún yín pa. mi ò rẹ̀ sún mi pa. bá mi yọ nóò yẹn.
ó dá jẹ́ ń sún yín sìn. Àwọn wọ́n máa ń sá fún wọn. Àwọn olóró. Bójúbójú o olóró ń bọ̀. Bóyá torí mo ṣe ni. Àwọn wo ni wọ́n máa ń àwọn wo ló ní ìyá gan? Àwọn eléégún. Eléégún ló máa ń pẹ̀sà. Ṣé pé mo sún yín dáadáa? Ẹ ṣe olóòtú. Ẹ jẹ́ n wò 1062 kí ni 62? Méjìlélọ́gọ́ta. Ìbéèrè kejìlélọ́gọ́ta lé ní ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan, ó yá kí ló sọ? Kí ni Yorùbá ń pè ní akẹsẹ̀? Rere akẹsẹ̀. Akẹsẹ̀. Ṣé mọ̀? Ó jọ nǹkan tí mo ti gbọ́ rí. Èmi gan. Akẹsẹ̀. Ṣé mọ̀? Ẹ mọ̀? Wọ́n ní kíní mo fẹ́ sun yín síwájú béèrè fún ṣùgbọ́n mo fẹ́ sun yín. Wọ́n ní kíní kan ò tẹ́rù. Owó ò tẹ́rù. Kí wá ní akẹsẹ̀? Ẹ mọ̀? Bá mi yọ. Ẹ dúró. Yọ òwú. Ṣebí mo sọ ní mo ní kíní kan ẹ ní òwú ò tẹ́rù. Mo ní kí wá ní kíní àṣẹṣẹ ẹdún ní. Bàbá jẹ́ kọ́ ìjọ pàtí tí pòmù yẹn ti ní mo gbà á. Ti ní mo gbà pàtí ní ẹni kíní kò tẹ́rù mo ní òwú ẹ̀dẹ̀ sí ní mo gbà á. Pé mo dárúkọ ẹ̀. Mo sọ. Ẹ lè dá yẹn padà. Mo sọ. Ẹ yà kọ padà. Ẹ ṣé. Kí n yọ àbí? Ó tì o. Ẹ ṣé. A ní ìbéèrè mẹ́ta nìyẹn o. Àánú ìbéèrè mẹ́ta nìyẹn o. Nínú pé ká yọ kí n ṣe máa ràn yín lọ́wọ́. Àbí olóòtú. Ọmọ ìyá mi. Àbí sísì. Nínú pé ká yọ. Ẹ ní ṣe bẹ́ẹ̀. Ó yá. Ìbéèrè kejì-dín-ní-àádọ́rin lé ní ẹgbẹ̀rún kan. Ìbéèrè kejì-dín-ní-àádọ́rin lé ní ẹgbẹ̀rún kan. Ẹ jẹ́ kí n wò. Láìpẹ́ mi ò ní níbí o. Kí ló sọ? Yorùbá bọ̀ wọ́n ní òdú ni kì í ṣe àìmọ̀ fún olóko. Kí ni òdú? A lè pe òdú ní nǹkan tí ó jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀. Wọ́n ní òdú ni ìwé jẹ́ àmọ̀ fọlọ́kọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀. Bẹ́ẹ̀ni. Bí a lè ṣàpẹẹrẹ bí àwọn Bímbọ́ Thomas yẹn. Òdú ni wọ́n. Kí wá ní òdú? Èèyàn tí. Kí ni òdú? Ẹdúró. Oríṣi ẹ̀fọ́ kan ni ó kàn máa ń lalẹ̀ wò. Ẹ̀fọ́ ni.
ẹ pẹ̀lẹ́ ó dẹ̀ dùn mí pé ẹ̀ ń ṣe ó yẹ Ọlọ́run ó yẹ Ọlọ́run gbogbo nǹkan màá yọ Ọlọ́run ó yá ìbéèrè kí lẹ mú wá bí kò sí ó tẹ mú wá bí kò sí nǹkan tẹ máa mú lọ. màá mú kan lọ mo ti mọ́ọ̀dù lọ sí i ìwé òdù sí tó bá sọ̀rọ̀ òdù létí mi sí ibi tó mọ̀ pé ẹ̀fọ́ kan ló ń jòdù. Ó kàn máa ń lalẹ̀ wò síbi kan ni ẹ ti mú ó dẹ̀ dùn mí nǹkan tó ẹgbẹ́ kan kọ́ padà. kọ́ padà wọ́n ní kí n má kọ́ ó yá ó yá. ìbéèrè kẹrin lé ní àádọ́rin lé ní ẹgbẹ̀rún kan. ó yá. parí òwe Yorùbá yìí màá lo owó mi tán lára ṣòkòtò yìí. ìyá ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ẹni sùúrù olófòfò. ìyá ló ń jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ìyá ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣòkòtò tó yẹ kẹ́ lò kẹ́ fún yàn ṣùgbọ́n tí Yorùbá bá pòwe pé màá lówó mi tán lára ṣòkòtò yìí kí ni ìparí ẹ̀ tẹ́ bá fún mi ní ìparí tó dùn mọ́ mi inú màá fún yín màá wá sọ ìparí ẹ̀ fún yín mi ò ní yọwọ́ yín. màá lówó mi tán lára ṣòkòtò yìí. kò sẹ́ni tí ṣe wù. òótọ́ dẹ̀ ni o. kò sẹ́ni tí ṣe wù. olófòfò. olófòfò. ìdí àgbà ní fi ṣí sílẹ̀ màá lówó mi tán lára ṣòkòtò torí ìgbà tó bá wọ̀ tó bá ya tó ń ya á máa ṣí gbogbo ara ẹ̀ lẹ̀ ìdí àgbà tẹ́ bá sọ fún mi gan pé ó máa ń sọ̀yàn di wèrè gan kí lẹ sọ òṣì ló ń kó báyàn màá tún fún yín gan. ẹ mọ yìí súnmọ́ náà pẹ̀lú kan tí ń sọ. ẹ jìnnà sí ẹ má jẹrà parọ́ ó dàbí ó yá. àrùn lé ní. báwo lowó yẹn ṣe wé iye yín síná ẹ fẹ́ túkà. ó túmọ̀ sí pé màá lóun tán lára ṣòkòtò yìí ìdí àgbà ló ń sílẹ̀. bóyá a lè ṣàpẹẹrẹ pé bóyá tí èèyàn bá jẹ́ èèyàn tó ní àtẹnumọ́ nǹkan àtẹnumọ́ ọ̀rọ̀ torí ẹni tó bá ní àtẹnumọ́ ọ̀rọ̀ jù ó máa padà sọ àsọjù àsọtẹ́ àsọṣá tàbí ká sọ pé ó yá mo ti sọ nǹka ó yá parí òwe Yorùbá yìí ẹlúùlù tó bá fa òjò orí ara ẹ̀ ló fà lé. orí ara ẹ̀ ló ń fà lé kí lẹ̀ lùlù yẹn gan-an ẹyẹ ni ẹyẹ bẹ́ẹ̀ ni. ẹ ti yọ owó mi. tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ìgbà tí ẹ bẹ̀rẹ̀ sí iṣẹ́. ṣé ẹ mọ̀ pé èmi àti ọ̀gbẹ́ni kan a jọ sọ̀rọ̀ lórí ìgbà tí mo sọ pé mo gbọ́ lórí ètò yìí ó ní tí bá fi lè wà ní èyí tẹ́ parí gbẹ̀yìn yẹn ó ní pè mí màá ṣe ìlọ́po méjì ẹ̀ sí ẹ. olófòfò ẹ̀yin lẹ parí ẹ̀ má wùdẹ̀ ṣe kí ló wá túmọ̀ sí báyìí pé ẹ̀ ní rí mọ́ ẹ̀ ní ìlọ́po méjì yẹn mọ́. ó dùn mí. ó yé Ọlọ́run. ẹ pẹ̀lẹ́. ìbéèrè. múdà 1111 kí ni. ìbéèrè. kí ni 110. àádọ́fà. àádọ́fà. àádọ́fà lé
ní ẹyẹ kan. ìbéèrè kọkànléláàádọ́fà lé lẹ́gbẹ̀rún kan. lẹ́gbẹ̀rún kan. parí òwe Yorùbá yìí. mo fẹ́ràn òwe yìí gan. bí ènìyàn bá gúnyán bọ́ gbogbo ìlú a ní ọ̀tá. béèyàn bá gúnyán bọ́ gbogbo ìlú a lọ́tá. ẹ parí ẹ̀. mo fẹ́ràn òwe yìí gan. béèyàn bá gúnyán bọ́ gbogbo ìlú á lọ́tá. bó fi gbogbo kó ra gbogbo màálù tó wà ní gbogbo ilẹ̀kílẹ̀ kó rà á kó fi bọ́ gbogbo èèyàn á sì lọ́tá. ẹ parí ẹ̀. mo ò gbóòwe yẹn rí. ẹ bá mi parí. ṣùgbọ́n ẹni sùúrù ṣùgbọ́n tí mo bá lè sọ nǹkan tí òwe yẹn lè túmọ̀ sí. rárá ẹ sọ ẹ wo ìparí tó lè jẹ́. ẹni sùúrù òwe kò ń ṣe pé ó le náà bẹ́ẹ̀ yẹn o. tẹ́ ẹ bá sọ tààrà gan tẹ́ ẹ bá sọ nǹkan tó súnmọ́ máa fún yín. téèyàn kan bá yan bọ́ gbogbo ìlú á lọ́tá. bá mi parẹ́. bẹ́ẹ̀ sì ni béèyàn bá sọ̀kò sọ́jà á lọ́rẹ̀ tiẹ̀. àbí sísí ọmọ ìyá mi béèyàn kan gúnyán bọ́ gbogbo ìlú tó ń ṣe tó ń mọ̀ tó ń lọ tó ń bọ̀ á sì lọ́tà wọn ni kí ló ń ṣe náà tó yàn kan ṣe rí aláṣejù ni ṣé torí pé ó ti lówó ó sì máa lọ́tà. béèyàn kan dẹ̀ sì wà tó jẹ́ pé ó ń sọ̀kò sọ́jà ó ń lẹ̀kọ̀ mọ́yàn á sì lọ́rẹ̀ tiẹ̀ wọ́n á ní tẹ́ ẹ̀ bá tọ kò ní. wọ́n á ní bẹ́ẹ̀ bá tọ kò ní já o. á léyàn tiẹ̀. kí ni ìbéèrè sọ ilé ìfowópamọ́. nǹkan sọ kò sọ yàgbó tó ta mi. ẹgbẹ̀rún kan. wọ́n lára lémi ló máa bá. sọkò sọ́jà kó bọ́ ta mi wọ́n lára lémi ló máa bá. lóyà. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lélẹ̀. ọ̀kan lé ní ọgọ́rùn-ún lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. kí ló dé 981. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé ní ọ̀kànlélọ́gọ́rin. ọgọ́rùn-ún lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. kí ni ìyàtọ̀ láàrin àhá remi àti ìhá remi. ìhá ni bóyá nǹkan tó súnmọ́ yàn. ìhà nìyẹn o. ìhà nìyẹn. ìhà. ọ̀rẹ́ yẹn pakasọ. ó pakasọ bá mi yọ. ẹ dúró. ẹ ló pakasọ. òun náà béèrè yẹn pakasọ. kí la dún dúró. gbọ́dọ̀ sùúrù. àhá àti ìhà. olóòtú ẹ ràn mí lọ́wọ́. àhá òun ni wọ́n fi ń mu ẹmu. àhá ni wọ́n fi ń mu ẹmu. ìhà ni ògùṣọ̀ tí wọ́n fi ń dáná. ó dà. ìbéèrè ẹ máa ràn mí lọ́wọ́ pẹ̀lú eléyìí o. 1117 kí ni 120. ọgọ́fà. ìbéèrè kẹtàdínlọ́gọ́fà lé ní ẹgbẹ̀rún kan. pa òwe mẹ́rin tó ní ogún nínú. ẹni tó jogún kò dàbí ẹni tó gún gbè. bẹ́ẹ̀ ni ó dùn ẹni tó jogún kò dàbí ẹni tó gún gbè ó dùn. mi ò lè wá kú ó ti mi ò ní wágùn ò ní wá jòlè ilé bàbá ẹni. mo fún yín oyè ilé bàbá èèyàn ogún èèyàn náà ni mo fún yín. ẹ ṣé. ó di méjì ẹ má ní mi ò ràn yín lọ́wọ́ o.
ó lówe kan tí mo fẹ́ àfihàn ọkàn yẹn ẹni bá fẹ́ jogún kógún ìtànkítàn ni yóò pa ẹni bá fẹ́ jogún kógún ìtànkítàn ni yóò pa ó fẹ́ fọ́ ó yá ó kẹyọ kan. wọ́n ní èèyàn kan máa fi rẹ̀ fóṣìta. agbójúlógún fi rẹ̀ fóṣìta. mo sọ ẹ ṣe èmi jẹ́ sí. ẹ ṣe àbò ń ṣe yín sí i èmi jẹ́ sí. sí ni mo sọ mi sọ sí ni mo sọ sí ni mo sọ. ẹ jẹ́ o 1147 kí ni 140. àádọ́ kò wá. ó ti fún yín ní ìtajì. mi ò rí. ogóje. ogóje lé ní. ìbéèrè keje lé ní ogóje lé ní ẹgbẹ̀rún kan. àwọn oníṣàngó ló ní bàtà. àwọn oníṣàngó ló ní bàtà. àwọn wo ló ní àgéré. ẹyọ ni. àgéré ló wà ń bẹ̀. dòdòdò agẹrẹ. tó bá ní wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀. bá ní wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀. ẹ gbọ́ rí. mo gbọ́. ẹ tí ì gé nínú eré àgbéléwò rí. mo ti gé. pé èèyàn tasẹ̀ àgẹ̀rẹ̀. kí wàá ní àgẹ̀rẹ̀. àgẹ̀rẹ̀ yẹn nǹkan tí mò ń wò náà nìyẹn. àwọn olólàgẹ̀rẹ̀. ẹ má sọ nǹkan tẹ́ ń rò mi ò ràn yín lọ́wọ́. mi tó fẹ́ máa sún mi síwájú díẹ̀ ni. ibi tí mo ní èèyàn tasẹ̀ àgẹ̀rẹ̀ kí ni. ọmọ eléégún. àwọn eléégún. rárá. àwọn filẹ̀. a lè ní tasẹ̀ àgẹ̀rẹ̀. ọdẹ. ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí o. ìbéèrè 1115 120 ní kíni. ọgọ́fà. ìbéèrè karùndínlọ́gọ́fà lé ní ẹgbẹ̀rún kan. kí ni Yorùbá ń pè ní lágbádá àbí bẹ́ẹ̀ kọ́. mi re do. lágbádá. ní rere nìyẹn. lágbádá. lágbádá. ibo lẹ tún lọ yẹn lágbádá ṣe mọ. ẹ kọ mọ mi lọ́wọ́ díẹ̀. ẹ jọ. oríṣi ìkòkò kan ni ṣùgbọ́n báwo ló ṣe rí. oríṣi ìkòkò kan ni. ṣé kí n ṣe ìkòkò tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò. ìkòkò tó dàbí ìṣasùn. ṣé pé wọn ṣasùn ìkòkò náà ní ṣasùn bóyá ìwọn ìkòkò kékeré tó máa fi ń ṣe ìlà. ó ti. ìkòkò kékeré kan ni ẹnu ẹ máa ń fẹ̀ ẹnu ẹ máa ń fẹ̀ ẹnu ẹ máa ń fẹ̀. irú kòkò tí mo ń júwe náà nìyẹn. irú kòkò tí mo ń júwe náà nìyẹn. ó dààmú fún yín.
dáa. Owó kì í síbẹ̀ o. Kò kí rárá. Ó dáa ń gbà yẹn. Tó bá wo kíní ní Ó dáa. líle ó máa dàbí ẹni pé nǹkan tó rọrùn ni ṣùgbọ́n tó bá jókòó gbogbo nǹkan tó mọ̀ Ó máa sá lọ. máa sá lọ ní. Ẹ̀yin lẹ kọ́kọ́ ara yín sókè. Àwọn wọ́n ní ká fún yín lẹ́wà yìí èrè blanco àwọn ni wọ́n ní ká fún yín lélẹ̀. Aṣọ náà wà ń bí báyìí wọ́n ní ká fún yín Monitex lórúkọ wọn. Àwọn aṣọ ni àwọn ń tà. Ẹ bá wọn raṣọ. Wọ́n ṣe ìmọ̀sán mi ìsàn kankan mi lẹ́yìn wọ́n ṣe. Ìwé wà ń bí fún yín. Èèyàn wa kan ni Adérúnkẹ́ Àrẹ̀mú àwọn ni wọ́n kọ ìwé yìí wọ́n ní ká fún yín. Àti eléyìí náà àwọn náà ni wọ́n kọ wọ́n ní ká fún yín. Eléyìí kẹ́ máa fi kọ nǹkan tí ẹ kà nínú ìwé yìí. Tọ́ eléyìí kẹ́ máa fi mú mi. Ẹ ṣé gan ni o tẹ wá kẹ́ tó lọ. Ọ̀nà méjì lẹ fi lè wá sí orí ètò yìí. Ọ̀nà kíní ni pé kí n sọ pé kẹ́ wá bóyá a jọ sọ̀rọ̀ àbí àpàdé àbí mo ní kẹ́ wá. Ọ̀nà kejì ni pé kẹ́ forúkọ lẹ̀. Tí tẹ bá forúkọ lẹ̀ àwọn èèyàn mi wọ́n á lè mú wọ́n á pè yín ṣebí wọ́n pè yín pé kẹ́ wá ni àbí. Bẹ́ẹ̀ni. Ìgbà wo lẹ ti forúkọ lẹ̀? Àti ọdún tó kọjá. Wọ́n pè yín kẹ́ wá. Nǹkan tí àwa ń ṣe nísìn ni wípé kó má dàbí pé à ń ṣojú ṣáájú. Mo mọ̀ pé ìkan nínú àwọn èèyàn mi wọn ò mọ̀ yín kò séèyàn tó mọ̀ yín nínú wọn àbí ta ló mọ̀ yín? Kò séèyàn kankan tó mọ̀ yín. Ìgbà àkọ́kọ́ tí mo máa rí yín lélẹ̀. Àwa fẹ́ jẹ́ kó hàn gbangba kó fín. A ti kọ orúkọ àwọn lára àwọn tó forúkọ lẹ̀ síbí báyìí. Ẹ kàn máa mú kan nínú wọn. Àwa pe ẹnìyẹn á pè báyìí ẹnìyẹn á wá wá nígbà tí a bá fẹ́ gbóhùn sílẹ̀ ní sáà mi. Kẹ́ pé ìyẹn ó ti gbé agbára kúrò lọ́wọ́ ó ti gbé sọ́wọ́ yín. Kí ló rẹ nìyẹn? Rasheed Fisayo. Wọ́n máa kàn sí yín láti wá sí orí ètò Masoyinbo láìpẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún fún wa lórí ọ̀fẹ́ láti ṣe ètò lẹ́nìí. Ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ lọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ a tún ti ṣe tòní o. A tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí o. Tí ẹ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ̀ fún wa ní sáà yìí kó tó dìgbà míì. Ọlálékan Fábílọ́lá lórúkọ mi èjì ọba ní mi ọmọ Ọlálẹ̀ ọmọ ajígbàgbà rìn arégbèjì sọ́ọ̀dọ̀ fìròkọ arégbèdọ̀rọ̀ ọ̀dọ̀ fíbọ̀ alédè jí ọba ó dìgbà míì ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Masoyinbo má ṣe sọyìnbó kálejò máa lo èdè mi ni ó sọ. Masoyinbo má ṣe sọ